Muyideen àwọn àfáà yìí dẹ̀ fẹ́ fínísì ayé ẹ wàláì wọ́n fẹ́ ba ayé ẹ jẹ́ ni ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ kan fún yín o ṣé sòótọ́ ọ̀rọ̀ fún yín ìrìn àjò àbòsí ọdún àwọn àfáà lọ parí sí àfẹni tó bá ń ṣe tọ́lọ́ ń bá ṣe tán tó fẹ́ là ẹlẹ́wọ̀n yìí sí Islam àgbẹ̀tẹ̀ bá fẹ́ fi ṣe ni ẹ sọ fáyé tẹ́ ẹ bá ní sèrè lára tẹ́ ẹ bá lásìkí láyé rẹ̀ ní fún yín bẹ́ẹ̀ bá dẹ̀ lásìkí lára ẹ lulẹ̀ ìtẹ́ bá fẹ́ ṣe nípa Muyideen ẹ ṣe ẹ fàgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ ẹ fi arákùnrin Gabriel ẹ fi lọ́rùn sílẹ̀ ẹ fàyè rẹ̀ ẹ jọ tó ní tọ́lọ́hún ẹ̀yin tẹ́lẹ̀ ẹ bẹ́ẹ̀ ṣe àtúnṣe ètò ìgbésí ayé Muyideen chájà ẹ dẹ̀ tó ń gbé Muyideen online ẹ wá ń ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ ẹni lẹ́nu wò ẹ̀yin náà tó ń dúró lórí pé kárákùnrin ò tún wúwa kó máa bẹ̀rẹ̀ ìwà ìmọ̀ rẹ̀ láti máa bá Àgbàlá Gabriel ló kọjẹ́ sẹ́ẹ̀dẹ̀fẹ́ láti bọ̀ tán dáadáa báyìí. gbogbo ẹ̀yin wèrè àfa àkẹtẹ̀ ń pè mí lábí aṣọ mo ti ẹ̀rí kẹtọ́ pè mí pé ṣé mùsùlùmí ni wọ́n àbí kìrìsìtẹ́nì nothing concern you now ntọ́ bá wù mí kí n jẹ́. ẹjọ́ ẹlẹ́wẹ̀yẹ sí Islam adẹ̀lá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pọ́ ọmọ wa tó sọnù padà dé ábíkù ni Muyideen tẹ́lẹ̀ ẹrú tó sámúlówó rẹ̀ lọ́wọ́ ẹjọ́ sílẹ̀ yìí tẹ́ ń ṣe yìí sára Islam náà ni ṣé kẹ́ ẹ lera ni dáwọ́ fún yín ni àbí torí kíni ẹjọ́ kí ni Àgbàlá Gabriel gẹ́ ṣe fún yín gẹ́nẹ́ wàláì rọ́bùlìkà arákùnrin yìí iṣẹ́ ọ̀rọ̀ yìí gẹ́ ṣẹlẹ̀ mí tí ẹ̀ ní nẹ́bà rẹ̀ lọ́dẹ́ pọ̀pẹ́ fúláṣí ẹ̀ bẹ́ẹ̀ lè pé ó pè mí àmọ́ ṣe bí èèyàn lòun náà ṣe bí èèyàn làwa náà ẹlẹ́wọ̀n yìí sí Islam àgbẹ̀tẹ̀ bá fẹ́ fi ṣe ni ẹ sọ fáyé tẹ́ ẹ bá ní sèrè lára tẹ́ ẹ bá lásìkí láyé rẹ̀ ní fún yín bẹ́ẹ̀ bá dẹ̀ lásìkí lára ẹ lulẹ̀ Muyideen àwọn àfáà yìí dẹ̀ fẹ́ fínísì ayé ẹ wàláì wọ́n fẹ́ ba ayé ẹ jẹ́ ni ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ kan fún yín o ṣé sòótọ́ ọ̀rọ̀ fún yín ìrìn àjò àbòsí ọdún àwọn àfáà lọ parí sí àfẹni tó bá ń ṣe tọ́lọ́ ń bá ṣe tán tó fẹ́ là Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti sọ pé alẹ́ àṣìdù láàyàṣùdù gbogbo oníkèéta gbogbo ẹlẹ́gẹ̀ Ànábì ni wọn ò ní ṣoríire sallallahu alaihi wasallam ẹlẹ́wẹ̀yẹ sí Islam alhamdulilayi adàtí láwọn kẹtẹ́wọ́ gbà ẹjọ́ kí ni ìfọ̀rọ̀wọ́rọ̀ ẹni lẹ́nu wo wèrè olórí burúkú ìtẹ̀dẹ́wò yẹn because kò yé mi ọ̀rọ̀ tẹ́ ti kọ́ nínú ilé pé ìtẹ́ fẹ́ kọ́ sọ̀rọ̀ ìtẹ́ fẹ́ bírè ọwọ́ sọ̀rọ̀ débì kan èyí náà sọ pé jáfì yìí ń lẹ̀ náà èyí tẹ́ ìṣe yóò lè pè yín èyí tẹ́ ìṣe yóò lè pè yín ẹjọ́ tí gbogbo ọba tẹ̀ ń sọ pé Àgbàlá Gabriel ọ̀sẹ̀ náà Muyideen ṣé Muyideen yàtọ̀ sí wèrè nígbà Àgbàlá Gabriel rí ni kí ni ẹ fi tọ́jú wèrè ẹgbà ni wọ́n fi tọ́jú wèrè ẹ̀dẹ̀fẹ́ máa kọ́ bú anybody lẹ́nu ìtẹ́ bá fẹ́ ṣe nípa Muyideen ẹ ṣe ẹ fàgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ ẹ fi arákùnrin Gabriel ẹ fi lọ́rùn sílẹ̀ ẹ fàyè rẹ̀ lẹ̀ fún ẹ fàyè lẹ̀ fọmọ rẹ̀ ẹ fàyè rẹ̀ lẹ̀ fún ìyàwó ẹ̀